ومراكي الحكمة وآفاق البصيرة. نرحب بكم باسم من عاذرت بمهجيه ربوعنا علما بعد أن أكفرتها الجهالة وأينات بآثاره بساتين المعرفة بعد طول الذبول وتجدد على يدي مان الصلاة واستنارت به مجالس العلم والتأديب. الشيخ مولاي أستاذنا حبونا ملاذنا روحنا عيننا فأمنا بصرنا آذاننا بطوننا وأرجلنا الشيخ خضر صلاح الدين أقاو كاجي دروسيلون المفتي الثاني لإمارة إيلوري ودواهيها رحمه الله رحمة واسعة. ذلكم العلم الراسخ الشامخ والمربي الناصح وصاحب الأثر الراسخ الذي جاهك الغيظ إلى حرد عطشا فهيا القلوب بالعلم وانعش النفوس بالأدب وأهاد الأندية بهاها والهمم ألوها وللمعرفة مجدها. عباد الله، لحال العلم لحال المعالي في الزمان مناهر. لحال المعالي في الزمان مناهر تدير لمن يريد الطريق وتزحم. بانشو مي فهمتوا تاريخي ستبقى وإن طالت على الدار أصل. ìtàn tá a gbọ́ ẹni ó sì jọba gbogbo ìtàn wa náà ló jókòó bàbá wa ìmáàmù àgbà fún ìlú Ọ̀wọ̀. Àwọn ni encyclopedia wa nínú ìtàn. Ilé kéwù yìí wọ́n sọ fún wa pé ọjọ́ tí wọ́n ó dálé kéwù náà lẹ̀ tí bàbá wa kọ́ kági ó dá lẹ̀. Wọ́n láwọn ò ní gbé blọ́ọ̀kù kankan lélẹ̀ àfi káfa àwọn ó wá. Bàbá wa Kamali ní wá láti Ìlọrin. Ọjọ́ Àlàrúbá ni wọ́n pinlẹ̀ ilé kéwù yìí. Bàbá wa Kamali Din àfáà àgbà wọ́n wá dúró ní déédéé ibẹ̀ yẹn nítorí bàbá wa principal Adaby àtàná Alhaji Sheikh Ahmed Salahuddin wọ́n sọ fún mi wọ́n níbi tí bàbá dúró sí lọ́jọ́ náà nìyẹn tí wọ́n ṣe tàásìsì mọ́ṣáláṣí ilé kéwù yìí. Àyè ibi tí wọ́n fẹ́ fi gbélé kéwù náà kalẹ̀ àwọn jàmáà ń wò pé lọ́hùn yẹn ni nítorí pé gbogbo mùsùlùmí ló ní gbogbo ilẹ̀ yìí. Wọ́n ní lọ́hùn yẹn wọ́n ní bàbá wa ń bọ̀ wá àwọn wa ń retí pé wọ́n ó dúró bàbá ò dúró ń bẹ̀ àwọn jàmáà sì ti pé ń bẹ̀ wọ́n ní bàbá wa ń bọ̀ bàbá wa débi wá pé ahunal madrasa ibi ni ó jẹ́ ilé kéwù náà. Bàbá wa fáwọn àgbẹ̀ lọ wá gbé òkúta lélẹ̀ jọ́nà. Báwo ni ó ṣe kó ònú tàn tí wọ́n dárúkọ ìlú Ọ̀wọ̀ tí wọ́n ní dárúkọ bàbá wa fáwọn àgbà. Gbogbo àwọn ọmọlé kéwú ni wọ́n sọ ní pé nánú abunahu Sheikh Kamal nánú abunahu Sheikh Khidr Salahuddin apá òkagi. Ọmọ tí wọ́n bá tún bí wọ́n tún máa gba orin yìí lẹ́nu wọn náà ni. Máa ń so. فذاك كمال بدر مقارني في العلم مجد سكى الأرض
فهمت فيها الكأس والكأس مسلم. kí la wàá sọ mo dúró níbi tí mo dúró yìí igi tí bàbá wa fi lọ́lẹ̀ lọ́jọ́ náà mélòó mélòó wọ́n fi mí lọ́lẹ̀ ń bì mí tí èsà àfa wa tígi náà ti kú tí òye igi tá àfa wa wá fi lọ́lẹ̀ lọ́jọ́ náà mùsùlùmí ìwọ̀n ṣèso nínú èso tó so ní bàbá wa the grand imam of our land yìí èso tó so náà ni bàbá wa the chief cardinal imam Ìlóró èso tó so bàbá wa imam Ìgbóròkò èso tó so ni bàbá wa imam Sáìpín Àdàbíyà mo fẹ́ lè sọ pé ní gbogbo western region ẹni tí ó produce ẹni tó jẹ́ scholar professor lédè Lárúbáwá ilé kéwà Àdàbíyà yìí ni. Professor Hussein àti Professor Abdulkadir àwọn barafisa tí ń bá ń jáde yunifásitì Ìlọrin àwọn ló tútọ̀ wọn tí ò sírú ẹ̀ ń gbà náà nínú ilé kéwù mi kò sí ń gbà náà. Bàbá kọ́ wa ń kéwú wọn wá kọ́ wa ń kéwú nìkan mọ́ wọ́n wá kọ́ wa níwà lójú mi yìí ni bàbá wa ìmáàmù àgbà Ìlọrin tàná wọ́n wá sọ́wọ́ lọ́jọ́ tí wọ́n fẹ́ wí láwa ni bàbá wa ṣífì máàmù wọ́n wá ń bà bàbá gbà wọ́n lálejò mọ́tò bàbá wa wá ṣáájú mọ́tò bàbá wa ìmáàmù àgbà Ìlọrin tẹ̀lé bàbá ní ẹ máa sọ aṣọ àwa délé bàbá wa sọ́lọ̀ àwọn tó tẹ̀lé bàbá wa ìmáàmù Ìlọrin wá wọ́n wá fẹ́ sílẹ̀kùn bàbá wa ní káì ẹ gbọ́dọ̀ sí bàbá wa sọ̀kalẹ̀ fúnra ara wọn àwọn ló wá sílẹ̀kùn fún bàbá wa ìmáàmù àgbà nílọrin jọ́nà wọ́n ní bàbá pé àkọ́kọ́ ọmọ Ìlọrin tó wà nílẹ̀ yìí tó gba ìmáàmù lálejò wọ́n láwọn ní wọ́n láàtó sílẹ̀kùn náà jọ́nà wọ́n fi yẹn lọ́lẹ̀ fún wa pé gbogbo ibi tí Ìlọrin bá ti wà bẹ́ẹ̀ bá ti wà ń bẹ̀ ẹ ti di ọmọ kéwì Ìlọrin. Bàbá wa Kamaluddin gbogbo wa ló mọ̀ pé gbogbo ọjọ́ Àlàmísì nígbà tí wọ́n wà láyé wọ́n máa ń ṣe mítìn nílé wọn àwọn bàbá wa oníwàásí àgbáyé wà ń bẹ̀ bàbá wa ló mọ́ta wà ń bẹ̀ bàbá wa àfa wa gold ilé ọ̀wá wà ń bẹ̀ bàbá wa àdìsá oníkòkó wà ń bẹ̀ Yusuf wà ń bẹ̀ Justice Ambali wọ́n wà ń bẹ̀ àtàwọn àfa wa yòókù wọ́n bẹ̀rẹ̀ mítìn yìí láago 10 ìgbà míì wọ́n parí ẹ̀ láago 2 mítìn wo ni wọ́n ń ṣe kí gbogbo àwọn ọmọ ọlọ́mọ ó ba lè rí níláárí kárí ilé ẹ̀kọ́ lọ ó wá di ọjọ́ yìí pẹ̀lú ìyọ̀dá bàbá wa dókítà èmi ni bàbá ní kó tẹ̀lé àwọn lọ mítìn náà ọ̀pọ̀lọpọ̀ wa tó wá tó pé ibi sásí njọ́ náà abraham ká lọ àwa débi tí wọ́n ti ń ṣe mítìn wọ́n wọnú yàrá ìgbà tí ó bá fi di after 11 ṣéwù tọ̀báàkù bàbá òun wá mú tí ó kú fáwọn tó wà nulẹ̀ wọ̀lùsẹ̀wé tó fi màkánì mà èmi wá jókòó téèbù yẹn wà níbi ẹgbẹ́ kéèyàn tó máa wọ àti wọ káà ibẹ̀ ni mo jókòó sí bàbá wa ń jáde ìmọ̀ bóyá anáwó yuridu ayẹ́kìdì hajà ní mòrò wọ́n wọ jàlábíà wọ́n wá ń bọ̀ wá bí mo ti rí wọn mo wá dìde wọ́n ní ìwọ́ta nù wọ́n lè mi Abdulrauf ni wọ́n ní Abdulrauf èwo mo wá ní ọmọ bàbá wa pọ̀ kági wọ́n ní mahadalayi bàbá wa ṣẹ́rí padà wọ́n wá wọnú ilé tí darí tí bàbá máa darí wà wá mo rí kọ́ọ̀pù títí ìwà nú ẹ̀ tí bàbá gbé dání ẹnì kankan ò lè gbá lọ́wọ́ bàbá wọn rò pé bàbá fẹ́ mú ni èmi ni bàbá gbé wá fún níbi tí mo jókòó sí. ẹni tí ó bá sọ ọ̀rọ̀ àfáà ẹ̀ tàwa kò ní pé a ní àfáà a ní bàbá. bàbá wa mú tí yìí wá wọ́n nígbà mú wọ́n tún wá padà òun ni mo fi mà pé kì í ṣe pé wọ́n fẹ́ lọ́ọ́ tọ̀ àbí wọ́n fẹ́ yàgbẹ́ mo wá mu tí yìí tán ó wá kú bí mo ti fẹ́ ṣe kọ́ọ̀pù
ṣé ìwà gbé lọ bá wọn bí mítì ni àbí mo wá gbé dání báyìí ó pẹ́ sáà bàbá tún dìde wọ́n tún wá wọ́n náwó báyìí èmi wà pé ìmọ̀ tí mo rí wọ́n ní mú kọ́ọ̀pù náà wá mo wá fi lé wọn lọ́wọ́ wọ́n tún wá padà wọ́n ti ń bi tí wọ́n jòkó sọ́wọ́n ti mọ̀ pé ọmọ yìí ò ní lè gbé kọ́ọ̀pù yìí wá àfáà ta ní nìyí. ó ṣe mà àṣẹ ntọ́lọ́run sọ fún bàbá pé ń bi tẹ́ jòkó tẹ́ ń mu tí yìí o ọmọ kan wà ń bẹ̀ yẹn o bàbá wa fẹ́ kọ́ lẹ̀ pé àwọn tó mu tí ń bí tọ́mọ yìí sì pẹ̀lú yín tí ò sí ń bẹ̀ kó má tún dìbà wí fúnra ara wọn ni wọ́n mu tí yẹn wá mo tún wá mu tán fúnra bàbá ni bàbá tó wá gba kọ́ọ̀pù padà ní bàbá ta ní òun ni mo fi kọ yẹn orin tí mo kọ ìtẹ́ bá rí rọ́ọ̀rọ́ ló parí ẹ̀ torí orúkọ mi Abdulrauf ló ń jẹ́ mo fi rọ́ọ̀ parí ẹ̀ bẹ́ẹ̀ bá gbé fáyé pé ta ló kọ Rauf ló kọ. ẹ dákun ẹ sọ pé Allahu Akbar. nígbà tí bàbá wa wá ní àwọn gbé mọ́lẹ̀ wá wọ́n gbé bàbá wa pọ̀ kági wá gbogbo wa ìta ni òwò sọ bàbá wa pọ̀ kági tani ò jẹun ẹ̀ in táwọn àfáà wa Ridwanu ò tọ́ sí àwa tọ́ sí bí bàbá bá jẹun lọ́wọ́ bá fa Ridwanu bá wá ó kàn wá wò wá ni èyí tá fàdọ̀ láti mi tọ́ àmì sheikh àwa la máa jẹ́ a fẹ́ jáde lọ́jọ́ míì tí ò ní sáṣọ táwọ̀ àbí táṣọ táwọ̀ tí ò bá dá tí ò bóde mu àfàwọ̀ ò ní ẹ lọ gbé pọtumọ́tò wá wọ́n wá sáṣọ fún wa mẹ́ tábà wá wọṣọ ìtàn a wà dúró níwájú mi náà pé mo máa pé èèyàn dá èmi yìí ní lẹ́ni tí ò ní nǹkan tí ò ní gota ní nǹkan kan tá a jẹ́ nǹkan kan gbà náà kí ni bàbá wa ò ṣe ẹni ó tọ́ tó lọ kó yọ skul nù wa bàbá wa rán lọ skul láì béèrè owó ìgbà tọrọ míníà ń dé gbogbo míníà tó sọ̀kalẹ̀ sí lọ wọ̀ bàbá ní àwọn ọmọ tó níláárí Alhaji wa Káyọ̀dé ọmọ bàbá ni Alhaji wa Mubarak ọmọ bàbá ni bàbá wa Mustapha ọmọ bàbá ni àfà wa Abdulkadir ọmọ bàbá ni bàbá ò fún wọn ní míníà kan àwọn ọmọ ọlọ́mọ àwa ọmọ ọlọ́mọ ni bàbá ń fún. tí àfà wa bàbá wa ìmáàmù àgbà ìbálẹ̀ wọn ọlọ́mọ jẹ́ owó ọkù tẹ́ ẹ bá ń sọ pé ìmáàmù anúlámà mọ̀kéwò táwọn ló mọ̀kéwò ní àbálájà pọ̀ kági ló mọ̀kéwò ṣèbúrú wa ni bàbá wa ìmáàmù àgbà pé àwọn ń ṣeré tí wọ́n làwọn ń gbá bọ́ọ̀lù ni bàbá pé wọ́n pé ṣé wọ́n ó lè lọ Cairo níbi táwọn ti ń ṣeré iná òfin fìnà ilẹ̀ iwájú ilé ní fìnà ilẹ̀ bẹ́ẹ̀t tí wọ́n ń gbá bọ́ọ̀lù bàbá ní àwọn ṣé ò lè lọ Cairo ó tán ẹ wá wo tí wọ́n fi máa gbé ṣe fáyé báyìí ní bàbá wa pọ̀ kági wọ́n ní bá a ti ń lọ Ògbómọ̀ṣọ́ wọ́n ní ìrìn jìnnà Abẹ́òkúta wọ́n ní ìrìn jìnnà wọ́n làwọn ó gbé bàbá wa Tajul Adaby wá bá wa ń bí tó jẹ́ pé gbogbo tá a bá ń fẹ́ àní ìdásí lọ́bì kankan mọ́ ká wá bí ká sọ̀rọ̀ wọ́n fún wa ní náfìlà náà tá a yàn wọ́n ní gbogbo bùkátà náà bàbá ti sọ yóò mọ̀ bí yá bàbá wo ló lè ṣe yún àfa bí wo ló lè ṣe yún wọ́n sọ gbogbo wa dé èèyàn ẹni ó sì kínú wa àfa wa wò ó sàn pẹ̀lú owó ẹ̀ ọlọ́mọba ṣẹ̀san fáfá wa wo kó ní kálukú ọmọ gbé tiẹ̀ lọ́lé kó lọ́ọ́ ka subhana rabbika. barakallahu fik. كفاية ما أروى كلمة ألقاها مدير المعهد فأنت مدير قهون ọ̀rọ̀ tí bàbá wa mudirul mad tí wọ́n sọ yìí ó gbàmijé lójú ọ̀pọ̀lọpọ̀ wa torí pé ọ̀rọ̀ náà ó pọ̀ ju bí wọ́n ṣe sọ yìí lọ àmọ́ torí ìjọba àsìkò wọ́n gé ní púpòpó àmọ́ tó fà ìtàn tí ẹ̀rọ yìí gbọ́ ló bà lẹ́rù kò gbọ́rú ẹ̀ rí Ọlọ́run dákun bàbá wa mudirul mad adúpẹ́
mudiruna murabbina maskanuhu qulubuna nuhibbuhu li'annahu ila al-ula yakuduna. Ẹ ti demonstrate ẹ̀ ní bí báyìí. Àmọ́ àwa dúpẹ́ pé tẹ́ bá mu tí bàbá wa Alhaji àgbà, àwa náà bọ́ bàbá wa Alhaji àgbà lọ́wọ́. Ẹni ò mu tí bó bá bọ́ bàbá wa Alhaji àgbà lọ́wọ́, òun náà ṣe kẹ́kẹ́ ń bẹ́ẹ̀. A sì fọwọ́ náà bọ́ ojú, a fi bọ́ gbogbo ara. Àwọn kan wá yìí fọ́tò bàbá wa Alhaji àgbà ni wọ́n wò. Àwọn náà tún bá nǹkan. Àwọn náà bá nǹkan. Àlùbáríkà bàbá wa Alhaji àgbà, Ọlọ́run má jẹ́ ó gbẹ lára wa láéláé. Má sì jẹ́ ó tán lára wa láéláé. Bàbá wa pọ̀ òkagi tẹ́ wá ròyìn. Wàláhì làzim. Bàbá wa pọ̀ òkagi tayọ ìròyìn tí wọ́n ròyìn. Bàbá wa dókítà ni wọ́n wà ń bí. Ọlọ́run ló mọye ó tó kí wọ́n máa wá lọlé ọlílé. Ṣé àwọn ni ó máa wá jẹ gbogbo ẹni? Bàbá yìí fa àwọn ọmọ tí ẹ lẹ̀, ó bójú tó wa. Ọlọ́run wá bójú tó àwọn ọmọ tí wọn. Gbogbo dúkìá bàbá wa pọ̀ òkagi ò ní parẹ́ láéláé. Yóò máa dá a sí ni. Bihaqi la hawla ibi tá a wá dé yìí, ayé ulkiya fil yammi maktufan wakila iyaka an tasbah. Ẹni tó kù tí ó sọ̀rọ̀ báyìí mi mọ ẹni tí mo lè dárúkọ. Àmọ́ al-microphone bi nafsi lóhun fúnra ara ẹ̀ yantakil ila man huwa ahla bil kalam. Allahu Akbar. Microphone ó máa lọ wájú àwọn àgbàlagbà fúnra ara ẹ̀. Òun ni ó wàá sọ ẹni tí ó sọ̀rọ̀ nínú àwọn àgbàlagbà. Ẹni ó kó sódò tí wọ́n sọ pé bó ṣe ń lọ yìí ò dúra rẹ̀ o. Wọ́n sì di lọ́wọ́ di lẹ́sẹ̀. Bó ló ti fẹ́ dúra ẹ̀? Mi lè dúra mi o. Anakunla. Microphone yìí ó ti déwájú àwọn àgbàlagbà. Kò sóní microphone ní àyín. Bàbá nìkan ló ní microphone. A dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run bí àṣà àwọn alákọ̀wé wọ́n ní al-amru min al-a'la, order from above. Gbogbo àwọn àgbàlagbà أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين سيدنا محمد وعلى آله وصحابه وسلم آمين. أوه ما مجو إذا كنت أسيت الله بيتان الله أجو Akí bàbá wa Alhaji àgbà ní jókòó. Ọlá kí àwọn bàbá wa Alhaji àgbà ń jókòó. Yóò mọ̀ pẹ́ báhùn. Yóò mọ̀ pẹ́. Ọlọ́run bọ́ ṣàbá kí. Ọlọ́run kó bá wa kí yín. Alhaji àgbà tàná náà ń tòní. Bàbá wa Alhaji àgbà tàná àwọn náà ní tòní. Bàbá pọ̀ kagi tàná náà ń tòní. Bàbá wa pẹ́ òkági tàná àwọn náà ní tèní. Ọjọ́ táwọn méjèèjì jọ pé sí àyín bí àná náà ni. Wọ́n níjọ́ táwọn méjèèjì jọ pé sí àyín bí àná náà lórí. Àwọn méjèèjì jọ pé sí àyín lónìí náà. Àwọn méjèèjì jọ pé sí àyín. Afa ń kí ọmọ kéwù rẹ̀. Anakunla ọmọ kéwù ń kí àfa rẹ̀. Ẹ bá ń sọ pé ọmọ kéwù ń kí àfa rẹ̀. Àwọn ọmọ kéwà ń kí àwọn ọ̀fọ́ wa. Anakunla. A fi kíkí kí àfa wa àgbà. Wọ́n náà wá fi kíkí yín kí àwọn bàbá wa àfá wa àgbà. Àfa wa àgbà. Àfá wa àgbà. Àfa wa àgbà. Àfá wa àgbà. Ọlọ́run jádùá tèmi náà gbà o. Ọlọ́run jádùá tèmi náà ó gbà o. Ọlọ́run tó gbàdúrà yín jádùá tèmi náà gbà o. Ọlọ́run tó gbàdúrà yín, Ọlọ́run jádùá tèmi náà ó gbà o. Akíyín. Akíyín púpọ̀. Akí bàbá president. Akí àwọn bàbá wa president. Akí gbogbo àwọn àyímà lọ́wọ́. Kárí gbogbo àwọn bàbá wa ìmáàmù àgbààgbà lọ́wọ́. Àwọn akí bàbá wa tí wọ́n gbà wá lálejò. Wọ́n ní àwọn akí àwọn bàbá wa tí wọ́n gbà wá lálejò. Ẹ̀yin lẹ ń jẹ iṣẹ́ àwọn bàbá yín báyìí. Wọ́n lẹ́yìn lẹ́ ń jẹ iṣẹ́ àwọn bàbá báyìí. Ẹ̀ ń jẹ iṣẹ́ àwọn bàbá yín. Wọ́n lẹ́ ń jẹ iṣẹ́ àwọn bàbá yín. Gbogbo ọmọ ni ó jẹ iṣẹ́ bàbá rẹ̀. Wọ́n ní gbogbo ọmọ pátá ni ó jẹ iṣẹ́ bàbá rẹ̀. Gbogbo ọmọ pátá. Gbogbo ọmọ pátá ni ó jẹ iṣẹ́ bàbá rẹ̀. ni ó jẹ iṣẹ́ bàbá rẹ̀. Àwa náà wá ṣiṣẹ́ kalẹ̀ táwọn ọmọ wo jẹ. Wọ́n ní àwa náà ká wá ṣiṣẹ́ kalẹ̀ táwọn ọmọ wa wà jẹ. Ó kí gbogbo àwọn jàmọ́ wọ̀.
àwọn bàbá wọn ní kí wọ́n kí gbogbo àwọn jàmá ọ̀wọ̀. wọ́n sì kí gbogbo àwọn ọmọ akẹ́kọ̀ọ́. wọ́n ní gbogbo àwọn akẹ́kọ̀ọ́ náà pátápátá bàbá ni wọ́n kí wa. ọ̀rọ̀ pọ̀ lónìí tó yẹ ká sọ ṣùgbọ́n kò sáyè. bàbá ní ọ̀rọ̀ pọ̀ lénìí tí wọ́n bá sọ àmọ́ àyè ò sí. tàbá dé mọ́sálásí níwọ̀n bá tó bá tún yẹ á sọ. wọ́n léyìí tó bá tún yẹ kí wọ́n ó sọ bá dé mọ́sálásí wọ́n ó sọ. bàbá imam. bàbá wa ìmáàmù àgbà. ń tẹ́ ẹ ṣe yìí ta ló ní ẹ ṣe. wọ́n ní ń tẹ́ ẹ ṣe yìí ta ló ní ẹ ṣe. ìbéèrè. torí pé kìí ṣe mi ni mo kọ́ yín pé ẹ ṣe. wọ́n ń torí pé kìí ṣe àwọn ni wọ́n kọ́ yín pé kẹ́ ẹ ṣe. a sì jọ gbàmọ̀ràn pé ẹ wá ṣe nǹkan báyìí. wọ́n ní a sì jọ gbàmọ̀ràn wípé ẹ wá ṣe nǹkan báyìí. ṣùgbọ́n ẹ pè mí pé ẹ fẹ́ ṣe nǹkan báyìí. wọ́n ní ṣùgbọ́n ẹ pé àwọn ẹ fẹ́ ṣe nǹkan báyìí. kí n bá yín wádìí ìjọ́ wo ni ó rọrùn kán fún yín déètì. kẹ́ ẹ bá wọn wádìí ìjọ́ wo ni ó rọrùn kí wọ́n fún wọn déètì. ọkàn mi wá sọ fún mi pé àwọn àdàbíyà lọ́wọ́ ti mọ tí wọ́n ń ṣe. wọ́n ní ọjọ́ náà lọ́kàn wọ́n wá sọ fún wọn wípé àwọn àdàbíyà lọ́wọ́ wọ́n ti mọ ohun tí wọ́n ń ṣe. àdàbíyà wọ̀ yín ní nọmba 1. wọ́n ní àdàbíyà ọ̀wọ̀ àwa ní nọmba 1. bàbá alájà àgbà ló jókòó yìí. bàbá wa alájà àgbà ni wọ́n wà ń kalẹ̀ tí wọ́n jókòó yìí. bí wọ́n bá sọ̀rọ̀ kó sọ lójú ẹni tí ó jà. lẹ́yìn ó bá sọ̀rọ̀ kó sọ lójú ẹni tí ó jà. níjọ́ tí bàbá alájà àgbà fẹ́ fi bàbá pọ̀ kági ránṣẹ́. wọ́n ní jọ́ àwọn bàbá wa alájà àgbà tí wọ́n fi bàbá wa pọ̀ kági tí wọ́n fi wọ́n ránṣẹ́. wọ́n ní mo fẹ́ fi ìdajì ara mi ránṣẹ́ sí yín nílùú Ọ̀wọ̀. wọ́n ní tí wọ́n sọ náà ń jẹ́ náà ni pé àwọn fẹ́ fi ìdajì ara wọn ránṣẹ́ sí yín ní ìlú Ọ̀wọ̀. ọ̀rọ̀ tó tóbi ni ṣùgbọ́n gbogbo èèyàn kan ló yé. wọ́n ní jọ́ náà ọ̀rọ̀ tó tóbi ni ṣùgbọ́n kì í ṣe gbogbo èèyàn ló yé. tí n bá fẹ́ túmọ̀ ìdajì òun fún yín. wọ́n ní bí wọ́n bá túmọ̀ ìdajì òun fún wa. ẹni tí mo fọkàn tán. ẹni tí mo fọkàn tán. tí mo mọ̀ pé bí mo ṣe ni ó ṣe ni ó ṣe. tí mo mọ̀ pé bí mo ṣe ní kó ṣe ni ó ṣe. ọmọ kéwù mi bàbá rẹ̀. ọmọ kéwù àwọn ni bàbá wọn. tí ò fẹ́ sẹ́ni tó dàbí rẹ̀ nínú ọmọ kéwù mi. tí ò fẹ́ sẹ́ni tó dàbí wọn nínú àwọn ọmọ kéwù. kódà bóun bá fẹ́ sì ṣe bàbá rẹ̀ ó mọ̀ sọ pé sọ ọmọ pa àfa mi náà tún ni. tí wọ́n bá fẹ́ sì í ṣe àwọn bàbá wọn ó tún máa sọ fún ọ wípé sẹ́mọ̀ pé bàbá àfa rẹ̀ yìí àfa mi náà ni. níjọ́ táwọn tó rí mọ́lẹ̀ ń tó fẹ́ wá gbé mọ́lẹ̀ ń kó nú Ọ̀wọ̀. wọ́n níjọ́ táwọn tó rí mọ́lẹ̀ ń fẹ́ gbé kúrò nú Ọ̀wọ̀. bàbá mi wá ń sọ fún wọn pé ibi tá àfa mi fi mí sí ni ìyìn sì gbọ́dọ̀ yẹsẹ̀ kú òun bẹ́ẹ̀. bàbá wọn wá ń sọ fún wọn jẹ́ náà wípé ibi tí bàbá àfa wa fi wọ́n sí ni àwọn ò sì gbọ́dọ̀ yẹ̀. ó túmọ̀ sí pé bí ẹ bá ṣe pé èèyàn jẹ́ ìdajì ara èèyàn. wọ́n ní tí ẹ bá ṣe pé ìyẹn jẹ́ ìdajì ara èèyàn. bọ́wọ̀ ṣe fáìn tó lónìí kò fáìn bẹ́ẹ̀ lánàá. wọ́n ní bí ọ̀wọ́ ṣe fáìn tó lónìí kò fáìn bẹ́ẹ̀ lánàá. ó túmọ̀ sí pé kìí ṣe ibi tó rọrùn àti gbé tó nǹkan. wọ́n ní túmọ̀ sí pé kì í ṣe ibi tó rọrùn àti gbé tó nǹkan. tágbérò àwa náà fi ránṣẹ́ sí rúùlù yìí láwọn ọmọ kéékèèké yìí á jà palẹ̀ èkó ni. ṣé bẹ́ẹ̀ ni. wàláì ẹsíá. bàbá wa ní ibi tí bàbá tá àfa mi fi mí sí ni. wọ́n wá níbi tí àwọn àfa àwọn fi wọ́n sí ni. ìsìn ní lọ́bù míì lẹ́yìn ibẹ̀. lẹ́yìn rẹ̀. mo wá rí i pé àdàbíyà Ọ̀wọ̀ wọ́n fẹ́ máa já kúrò lára àdàbíyà lọ́rin. wọ́n ní wọ́n wò pé àdàbíyà Ọ̀wọ̀ fẹ́ máa já kúrò. bí màmú ṣe wá pè mí mo ní ó dà pé ẹ ti ń reset. wọ́n ní wọ́n wò pé alhamdulillah. báwo mọ́mù àdúrà àwọn bàbá wa. njẹ́ ó ṣẹlẹ̀ ní sọ fún yín o. mo ló dà pé wọ́n ti ń reset. wọ́n ti ń discover ayé wọn. kò sí ilé kéwú náà ládàbíyà tó gbájú yín lẹ́yìn ilé kéwú bàbá. wọ́n ní kò sí ilé kéwú náà ládàbíyà tí ń jẹ́ àdàbíyà tó gbáwájú Ọ̀wọ̀ lẹ́yìn ilé kéwú bàbá nìkan. kódà ilé kéwú bàbá wá sí àgbáyé tò lẹ́yìn ni. wọ́n ní kódà ilé kéwú bàbá wọn wá sí àgbáyé wọ́n tò lẹ́yìn wa ni. ó ní kó ẹ ti ń discover ara yín. wọ́n ní a ti discover ara wa alhamdulillah. bàbá àdàgbà àbí mo sì wí ni. ó ní kó ẹ ti ń discover ara yín. wọ́n ní a ti dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. ẹ wá wo ọjà ní Zumratul Adabiyyatu Kamaliyya bó ṣe rí. wọ́n ní ẹ wá wo ọjà ní Zumratul Kamaliyya bó ṣe rí. bá a ṣe débí láàárọ̀ yìí mo ti rí Zumra yẹn yìí. wọ́n ní bá a ṣe débí láàárọ̀ yìí àwọn Zumra. abẹ́rẹ́ bẹ́lẹ̀ rire bá kọjá ní Zumra yóò sì sunkún. wọ́n ní bẹ́lẹ̀ rire bá kọjá ní Zumra yóò sunkún. láago kan táwọn ọmọ kéwú ń jáde. láago kan táwọn ọmọ kéwú bá ń jáde. tó wá páàkì tó dúró bíi 1 hour kan tó kọjá tán. tó wá dúró bíi odindi wákàtí kan tí wọ́n ń wọ́ tí wọ́n ò dá. eléyìí yóò sì máa sunkún eléyìí ibú ni ó máa sọ pé ẹ kú ọ̀lọ́nà ẹja kọjá. wọ́n ní eléyìí ibú nìkan ni ò ní mọ rírì ẹ̀. ẹ wo ọjà náà bó ṣe wá rí báyìí. wọ́n ní ẹ wo ọjà náà bó tún ṣe rí. alhamdulillah. kílẹ̀ ní dúpẹ́ sí.
Alhamdulillah. àwọn tó bí yín Wọ́n ní àwọn tí wọ́n bí wa tí wọ́n ṣẹ̀ wá kalẹ̀. wọ́n wá mọ́lẹ̀ lọ bí tó jìnnà Wọ́n wá ìmọ́lẹ̀ lọ bí ó jìnnà. pẹ̀lú wàhálà ni wọ́n fi wá wá Pẹ̀lú wàhálà ni wọ́n fi wá. àwọn tó bí wa Wọ́n láwọn tó bí wọn. inú àwọn tí bàbá wọn jẹ́ ọlọ́lá ńlọrin bàbá tó bàbá wa wà Nínú àwọn tí wọ́n jẹ́ ọlọ́lá ìlú Ìlọrin, òun ni bàbá tó bí inú bàbá àwọn tó wa jẹ́ wà. àfa àgbà ni bàbá tó bí bàbá wa wà Nínú àwọn àfa àgbà ni wọ́n wà. inú olówó àfa ńlọrin ni bàbá tó bí bàbá wa wà Ni wọ́n wà. wọ́n wá gbèrú ọmọ ẹni náà Wọ́n wá gbérú ọmọ ẹni náà. ilẹ̀ gbólà máa ń pọ̀wọ̀ nílọrin àbí bẹ́ẹ̀ kọ́ ni. Ànàkùn. Wọ́n wá gbèrú ọmọ àfà bẹ́ẹ̀. Wọ́n ní wọ́n wá gbérú ọmọ àfa. Wọ́n gbèrú ọmọ ọlọ́lá bẹ́ẹ̀. Ọlọ́lá bẹ́ẹ̀. Ó tún wá jó òun nìkan lọ́wọ́ bàbá rẹ̀ bẹ́ẹ̀. Ìjọ òun nìkan lọ́wọ́ bàbá bẹ́ẹ̀, wọ́n sì yọ̀ǹda. Bàbá tàbí ikú ti dà láàmú tí ó fẹ́ níye. Allahu Akbar. Wọ́n wá yọ̀ǹda kó wá jókòó. Dúró sí lọ́hùn. Wọ́n wá yọ̀ǹda rú ọmọ náà. Wọ́n yọ̀ǹda rú ọmọ náà máa lọ. Máa lọ. Ṣé tọ́lọ́hun ni lọ́ọ́ máa ṣe? Máa lọ. Àwa jàmá Àdàbíyà Wọ́n ní lọ́wọ́. gbogbo àwa olóríire Àdàbíyà lọ́wọ́. Gbogbo odò tó bá lérí sùn. Wọ́n ní gbogbo odò tó bá lérí sun. Tí ó bá ti gbàgbé erísun rẹ̀ kò ní parẹ́ o. Ìgbàgbé ìrísun náà kò ní parẹ́. Aya kan bẹnu al-Qur'ani anakumullah. Àsìkò ti lọ ni. Ó ní walladhina amanu wattaba'atuhum zurriyyatuhum àbí? Ó ní gbogbo ẹni tó bá gbàgbọ́, Wọ́n ní Ọlọ́run ní gbogbo ẹni ó bá gbàgbọ́. tó gbà pé Ọlọ́run lọ́lọ́run, tó sì dúró lérí ẹsẹ̀ táwọn tó bí wà. Tó sì ṣe tẹ̀lé ẹsẹ̀ táwọn Pòsíṣàn tó bí. tálájí àpọ̀ kagi wà ládàbí yà lẹ́yìn arọ́wọ̀ wà. Allahu Akbar. Ẹgbọ́n tí mo sọ Wọ́n ni. ní Pòsíṣàn tọ́lọ́run gbé Tọ́lọ́run fi bàbá wa pé òkági sí ládàbí. ládàbí yà ń lọrin. Ìlọrin. Ibẹ̀ ni àdàbí yọ̀ wọ́ dúró sí. Bí àwọn dúró. Tẹ́ ẹ bá ti yẹ, tẹ́ ẹ bá ti gbò. Tá a bá ti yẹ̀ tá a bá gbò. Tẹ́ ẹ bá ti yẹ, tẹ́ ẹ bá ti gbò. Tá a bá ti yẹ̀ tá a bá ti gbò. Tẹ́ ẹ gbàgbé erípa àwọn tó lọ. Ẹ gbàgbé rípa àwọn tó lọ. Ègún nínú kéwú o. Wọ́n ní ègún nínú kéwú. Ó lè má wúlò nínú ìwé. Ó lè má wúlò nínú ìwé. Ó lè pàdé ọ̀gá rẹ̀ nílé ìwé kó fọ́ ta láyà. Olórí ọ̀gá rẹ̀ lé ìwé kan fọwọ́ ta. Bọ́ bá dán wò ń lè kéwú. Bọ́ bá dẹ́rú ẹ̀wò lè kéwú. Àrọ́mọdọ́mọ rẹ̀ ò ní jẹ́ nǹkan kan mọ́ ni. Jásánù ni. Kìí ṣe pé ègún nínú kéwú. Wọ́n ní ti kéwú ò dàbí ìtìwé. Bàbá wa sin Àlájì àgbà tí wọ́n fi lọ bọ́ lọ́hùn ni. Àwọn bàbá sin Àlájì àgbà tí wọ́n fi lọ bọ́ lọ́hùn. Sáfíìsì more than 80 years. Allahu Akbar. 80 years bàbá fi ṣe é dímọ́. Wọ́n fi ṣe ìdí. Bàbá wọlé kéwú ní in 1929. Allahu Akbar. Bàbá Àlájì àgbà sì kú ní 2005. Ẹ sí. Allahu Akbar. Ọ̀dọ̀ wọn láti bí wọn bá ń kọlù lérí fóònù èyí ó sì tún máa kúnlẹ̀ àánàkúmùlà àánàkúmùlà bàbá tó yọ̀ tó tún àánàkúmùlà. Wọ́n parí dímọ́ pẹ̀lú bàbá Àlájì àgbà. Wọ́n ní wọ́n parí dímọ̀ pẹ̀lú bàbá Àlájì àgbà. kejì. Wọ́n ti bẹ̀rẹ̀ pẹ̀lú bàbá Àlájì àgbà. Bàbá Sọfí Láì Kamaludin ọlọ́mọṣẹ́ àbáké mufti ẹlẹ́ẹ̀kẹta. Amina. Wọ́n bá bi wá léèrè pé kí làwọn ń jẹ. Wọ́n ní wọ́n bá bi wá léèrè pé kí là ń jẹ. Àwa ń jẹ Àlájì àgbà. À ń jẹ Àlájì àgbà. Àlájì àgbà sì pé bàbá mi. Wọ́n ní Àlájì àgbà sì pé àwọn bàbá. Ó jẹ gómìnà nábì pẹ̀lú Àlájì àgbà. Wọ́n jẹ gómìnà náà pẹ̀lú Àlájì àgbà. Àlájì àgbà pé bàbá mi. Àlájì àgbà wá pé wọn. Ó jẹ chairman Nigerian Pilgrims Board. Táàfà kan kò jẹ́ rí Nàìjíríà. Jẹ́rí Nàìjíríà. Fúlù márùn-ún. Àlájì àgbà pé bàbá tèmi. Wọ́n ní Àlájì àgbà wọ́n pé àwọn bàbá. Bàbá mi jẹ national president ANSARU Islam National President and for Service 33 years. 33 years. Àlájì àgbà sì pé bàbá mi. Àlájì àgbà pé àwọn bàbá. Tòun ti iṣẹ́ tí wọ́n ṣe lọ́wọ́. Tòun ti ṣe tí wọ́n ṣe lọ́wọ́. Gbogbo àfáà ń bẹ ń lọ ni bàbá mi lọ jẹ mufti. Wọ́n ní bàbá tún padà sí Ìlọrin, wọ́n tún lọ jẹ mufti Ìlọrin. Ó pé wọn. Ó pé bàbá mi àbí ò pé bàbá mi. Ó pé wọn, alhamdulillah. Gbogbo ẹni tẹ́ wá lápọ̀ kage ò ní parẹ́. Ó ní gbogbo èyí tẹ́ wá lápá òkàgé òní parẹ́. Nílùú Ọ̀wọ̀. Nílùú Ọ̀wọ̀, nípínlẹ̀ Oǹdó, nílẹ̀ Yorùbá. Gbogbo ẹni tẹ́ lápọ̀ kage ò ní parẹ́. Gbogbo àwọn tá a rárá bàbá wa pá òkàgé wọn ò ní parẹ́. Ọlátọ́lọ́ ń dá kálukú wa tó wà. Wọ́n ní ọlátọ́lọ́ ń dá kálukú tó. Àní máa nàgà àní máa yọjú náà. Àní máa nàgà ká yọjú náà. Ṣùgbọ́n pápọ̀ kage ò ní parẹ́. Ṣùgbọ́n pé bàbá wa pá òkàgé wọn ò ní. Sẹ́pẹ́ òun lẹ dúró lélẹ́ pápọ̀ kage ò ní parẹ́. Bàbá wa pá òkàgé ò ní parẹ́. Ẹ̀yin náà ò ní parẹ́ o. Ìjà parẹ́. Amina. Gbogbo ẹni tẹ́ dúró pápọ̀ kage ò ní kú òun lọ́wọ́. Àwọn tá a dúró pé
lórúkọ bàbá wa pé ò kági. lójú bàbá alájà àgbà ní ti ń sọ yìí ẹ̀yin náà ò ní parẹ́ o. Àmínà. gbogbo ẹni tẹ ní Ansaru apọ̀ kági ò ní tán. Gbogbo àwọn tá ní eré pa bàbá wa pé ò kági kò ní tán. ẹ̀yin náà ò ní tán o. Kò ní tán o. Kùránì ní ṣùgbọ́n inna shani'aka huwal abtaru. adúrú wàhálà yìí. Wọ́n ládùúrú wàhálà yìí. bí wọn bá ní bò ní tapọ̀ kági ṣe jẹ́ ńlú ọ̀wọ̀. Bàbá wa ní pé òní ti bàbá wa pé ò kági ṣe jẹ́ ńlú ọ̀wọ̀. inna shani'aka huwal abtaru. Wọ́n ní ó dá báhùn ni. bàbá alájà àgbà. Bàbá wa Alhaji àgbà. Anakumullah. à ń ṣerú ilé náà lánàá. à ń ṣerú ilé náà lónìí. Ilé náà lánàá, à ń ṣe lénìí. àwọn ọmọ mi àrọ́mọdọ́mọ mi ó sì máa ṣerú ilé náà. Ọmọdọ́mọ wa yóò máa ṣe ilé náà ni. bí mo ṣe wí ohun bó ṣe rí nù. Wọ́n ní bí wọ́n ṣe wí náà ló ṣe rí. ọ̀rọ̀ tèmi yàtọ̀ sí yaquluna bi afwahihim ma laysa fi qulubihim. Wọ́n ní tọkàn tinú tara ti fún tẹ̀dọ̀. torí sísin ẹrú ilé náà pé bàbá mi o. Ó ń torí pé sísin irú ilé náà ó pé bàbá wa pé ó sì pé mi fúnra ara mi ńlọrin. báwọn náà ń lọrin. bí wọn bá dé lọrin yọmọ kó pé mi. Wọ́n ní ó pé wọn. wàláhì yọmọ kó pé mi. wàláhì yọmọ kó pé mi. adabiyatun abadiyatun min shaykhina Ajẹ́rẹ́ adab. anakula. Adabiyatun abadiyatun. min shaykhina adab. adápẹ́ fún ọlọ́run anakula. anakula. bàbá wa àdọ́tò Ridwanullahi apọ̀ kági iṣu ọ̀rọ̀ tí ẹ sọ fún wa àwa ń fi yín lọ́kàn balẹ̀ wípé àáfàá náà ló sọ bẹ́ẹ̀ ó ní sọ̀nà ihò fáàkọ̀sọ́ ní ìhùwà fàfáàkọ̀tì wàgárà sún tọ́ọ̀bà gárísùwà fàtọ́ọ̀bà wàkúnnà kásìhámì ìzá àsọ́ọ̀bàtì màrọ́míyàá wàrọ́míhá àsọ́ọ̀bà ẹni ó fi nǹkan ẹ̀ lélẹ̀ bó bá ti dáa in tó filẹ̀ òní kú láíláí bàbá wa pọ́ òkági ti fi lọ́lẹ̀ dáadáa pẹ̀lú àníyàn tó dáa pẹ́nìkan ó wà á bàjẹ́ àbí yóò dàrú tiẹ̀ ní ó bàjẹ́ mẹ́ kò lè bàjẹ́ mọ́ kò lè dàrú mọ́ ẹ lọ́ọ́ fọkàn balẹ̀ pẹ̀lú ògùn ọlọ́run yóò máa dáa sí ni ipò tá a wà nọmba 1 tá a wà á ní di nọmba 2 in tí ó tún máa mú yín lórí yá pé wàláhì wọ́n ti research ara wọn factory default ni wọ́n ń lò lọ́wọ́ báyìí bẹ́ẹ̀ lẹ́ẹ̀ bá wa pẹ̀lú ògùn ọlọ́run bihaqila haula alóòdà kàkàlámù ákàr. kékeré tó kàn kù ni wípé nígbà tí ìkànnù àwọn ọmọ yín sà wọ́n gbọ́ pé ẹ wá sílé kéwú láàárọ̀ yìí wọ́n wá ní bó ti wò ó kéré mọ́ àtúparí pé ojú owó àdúrà fóun 100,000. then Adabiya tẹ́yìn náà mọ̀ pé àwa náà gbo ẹni ó ní kóbùkóbù mi ni ṣùgbọ́n lérí wípé kẹ́ ẹ bá lè mọ̀ pé ibi ẹsẹ̀ wà lẹ́sẹ̀ náà wà pé àyẹ̀sẹ̀ kó ń bẹ̀ lórúkọ àwa tọ́lábà 50,000 naira. Allahu akbar. Alimi Mazidi pẹ̀lú ògo ọlọ́run lórúkọ mọ́ṣáláṣí àfáàgbà tá a wà ń bí dín ọba nígbà tó wà bẹ́ẹ̀ ni sà. ABC ni wọ́n fi jẹ́ chief imam Sheikh Tajul Adab Central Mosque. bẹ́ẹ̀ ni atalan èmi náà fi 50,000 kó owó ẹ̀dẹ̀ tó. àwọn bàbá wa ìmáàmù àgbà wọ́n ní lórúkọ ara àwọn